orí afárá tó wà ní Yáfóyè eléyìí tó kọjá ní ojú ọ̀nà tó lọ forí sọ Bowen University tó lọ forí sọ bókù sọ̀rọ̀ ipò tí ọ̀nà yìí wà òun lélẹ́yìn lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ wo bíìdì yìí, ẹ bá wò dáadáa ipò ti já lábẹ́. Abala ọ̀nà kan táwọn èèyàn ń gbà lélẹ́yìí. Ní tó súnmọ́ ni pé nígbà tábà fi rí àsìkò díẹ̀ nínú ìsìn gbogbo bíbá yìí kò ní ṣe é gbà kọjá mọ́. Afárá kan tó sì so ibi tó so mọ́ra àwọn náà ilé afárá bá fi lè já ní ìsìn kò sẹ́ni tí ó gbà bí mọ́. Bákan náà wá wo ipò tí eléyìí wà báyìí ní ìsìn ipò ti já lábẹ́ ẹgbẹ́ láti bẹ̀rẹ̀ ipò ti já lábẹ́ ipò tó wà báyìí. Arọ gómìnà wa Adémọ́lá Adélékè adẹ́gbẹ́ ẹ̀yìn ọmọ Òwò tẹ́ jẹ́ abẹnugan nínú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun kò ní dáa kí afárá yìí ọ̀já kó tó di pé á fẹ́ wá àtúnṣe sí o, àbí kò ní dáa kó jẹ́ pé afárá yìí yóò mú ẹ̀mí àwọn èèyàn lọ àbí yóò dá nǹkan míì lẹ̀ kó tó di pé ẹ wá àtúnṣe sí o. Arọ̀yìn abẹ̀yìn ẹ dákun tó tọ́lọ́run lẹ́yìn ẹ̀kún omi tó kọjá lọ nílùú Ìwó èyí tí àbábọ̀ ẹ̀kún omi tó dálẹ̀ rí o. A kí ìjọba wa o, Ọlọ́run máa kún yín lọ́wọ́ o, Ọlọ́run ẹ̀dá aláàbò lérí ọ̀rọ̀ afárá wa ní Yáfóyè tó link sí Bowen University. Gbogbo àwọn ọ̀nà yìí ṣe ọ̀nà kékeré torí àwọn tá a wà nítòsí ibẹ̀ la mọ̀ bí ọ̀nà yìí ṣe tó. Ó ti já níbi apá kan, apá kejì yẹn gan náà ò sọ́ọ̀gì dáadáa mọ́ débi pé tẹ́ bá wo bẹ̀rẹ̀ ibi àárín yẹn ó ti jìn débi pé tí nǹkan kan bá bọ́ bẹ́ẹ̀ báyìí tí àwọn àjàgbé àwọn tírélà tẹ̀wọ́n kọjá yẹn tẹ́ bá ti lè kọjá lẹ́ẹ̀kan báyìí ibẹ̀ máa bírèkì ní kò sí nǹkan tí agbára kọ̀mítì lè gbé àbágbára aráàlú kan lè gbé ìjọba náà lẹ́nu bá wá sí ìjọba kan ràn wá lọ́wọ́ lórí rẹ̀ lórí tọ́nà yìí bá ti já ní tó kó papọ̀ pọ̀ gbogbo àwọn tí ń lọ láti Bowen tí ń bọ̀ láti Ìbàdàn tí ń bọ̀ láti Èkó ní gbogbo ibi ìyẹn máa ń gbà gbogbo ọkọ̀ tí ń lọ jáfo ní tí ń já gbogbo nǹkan àwọn tírélà tẹ̀ ń kọjá àwọn ò ní lè kọjá mọ́ gbogbo rẹ̀ nǹkan yóò tó